Owó ìyìn rere ti Jòhánù orí kejìdínlógún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ìkọkànlá. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Náà dé rí Jésù dẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ìtàn pé jalẹ̀ tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀ láti yún òkè odò Kidroni níbi ràgbàlá kan ní tó ń wọnú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lọ tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀. Júdásì Ìsíkáríọ́tù ọ̀nìrè má ṣàfihàn rẹ̀ ń yẹn mú òró bẹ́ẹ̀ pẹ̀lú nítorí ọ̀fọ̀ Jésù ń ṣe kó má yùn bẹ́ẹ̀ látùgbàdégbà tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀. Náà dé rí Júdásì Ìsíkáríọ́tù dẹ́ ti gba àwọn ọmọ ogun àtọwọn òrànṣẹ́ látọ̀dọ̀ wọn olórí àlùfáà àtọwọn Fárísì. Ó ṣe atọ́kùnrin wọn wá síbẹ̀ tó ń ti fìtílà àtògùṣọ̀ àti irinṣẹ́ ogun. Lè ṣe kẹ̀dẹ̀rẹ̀ Jésù ti mú dédé rún rè ń bọ́ àbọ̀hún pé jalẹ̀ la padì rún wọn pé rún ọ̀fọ̀ náà ń wá wọn ìfèsì rún ọ̀fọ̀ Jésù ti Násárẹ́tì kí Jésù ìwé rún ọ̀fọ̀ èmi rè àti Júdásì Ìsíkáríọ́tù pẹ̀lú ọ̀nìrè má ṣàfihàn rẹ̀ ìyẹn ródò tiwọn ní galẹ́rì Jésù ìwé rún ọ̀fọ̀ èmi rè wọn ìtàkìtì sẹ́yìn kan ìlú lẹ́gbì kí Jésù ìtúbírọ̀ náà wọn ẹlẹ́kejì ọ̀fọ̀ lẹ́ń wá wọn ìwé ọ̀fọ̀ Jésù ti Násárẹ́tì kí Jésù ìtúfèsì rún ọ̀fọ̀ mo ti wé rún ẹ̀fọ̀ èmi rè ǹjẹ́ ó ṣe mi rẹ̀ ń wá ẹ̀yàn wọn rè kùnù ẹ̀nàwọ̀ gan mi kí ọ̀rọ̀ wù mí mọ́ ó lè ṣe rà àti kọ́ṣáájú ọ̀fọ̀ ọmọríwọ̀ fún mi ọkàn nu wọn jùnù náà dénẹ́rì Símónì Pétérù ẹni rètí mú ìdábọ ni òyìn fàyọ afúyáwú ròǹrẹ́ etí ọmọ ọ̀dọ́ lórúkọ àlùfáà ròǹrẹ́ bọlẹ̀ orúkọ ránṣẹ́ náà máa jẹ́ Máàkù kí Jésù ìsẹ́ Pétérù nígbẹ̀rẹ́ pàkọ́ ọ̀fọ̀ tẹ́wúdà rẹ bọ inú àkọ́rẹ́ agoríbá mi ti fún mi èmi lè ṣaláì mú Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.